ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ká káwọ́ gbéra. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí a káwọ́ gbéra. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tí gbogbo èèyàn ń bu ẹnu àtẹ́ lù, tí àwọn kan ò mọ ipa rẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá àti ètò ààbò ilẹ̀ Yorùbá. Níbi ìpàdé kan tó wáyé ní orílẹ̀-èdè United States of America US, òun ni ìpàdé tí olóyè Sunday Igboho ṣe ẹ̀rí rẹ̀ pẹ̀lú àwọn bàbá Banji Akíntóyè, Ẹnímọ̀ọ́lá àti àwọn èèyàn kọ̀rìnkọ̀rìn lágbo ti Yorùbá Nation àti ilẹ̀ Yorùbá. Níbi ìpàdé náà ni olóyè Sunday Igboho ti fi irúfẹ́ ọ̀rọ̀ yìí léde, èyí tí ẹ̀ ń rí lójú amóhùnmáwòrán yìí. Yorùbá activist Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, said, "We have suffered decades of marginalization and insecurity. Our people deserve a homeland where safety is guaranteed and where our children can grow without fear of violence and deprivation." Òun rèé ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ nìyẹn. Ṣé ẹ ti wá rí báyìí wípé ọ̀rọ̀ olóyè Sunday Igboho ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ ká mú lókùnkúndùn. Ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni ní tòótọ́. Pẹ̀lú eléyìí, pẹ̀lú ìgbésẹ̀ yìí, ó fi hàn wípé ètò ààbò ó jẹ́ olóyè Sunday Igboho, ó jẹ wọ́n lógún púpọ̀, wọ́n sì mú lókùnkúndùn. Lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ ń jà rìnrìn nílẹ̀ yìí láàrin Baba Lado àti àwọn afọ́nitìǹkà, olóyè Sunday Igboho sílẹ̀, wọ́n wà ní orílẹ̀-èdè US níbi tí wọ́n ti ń ṣe ìpàdé lórí ọ̀rọ̀ Yorùbá yìí náà ni. Ẹ wá rí wípé ẹni yìí tí ọ̀pọ̀ ènìyàn bu ẹnu àtẹ́ lù, ẹ̀ torí ibi tí ó tún gbé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gbà, ọ̀rọ̀ ààbò yìí náà ni àti ohun tó ní ṣe pẹ̀lú òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ wò, ẹ jẹ́ ká máa wá ìdí ọ̀rọ̀ ní dáadáa ká tó máa fi léde. Eléyìí tó lóyè Sunday Igboho ṣe yìí, ibo la tó fẹ́ gbé sí, ibo la tó fẹ́ gbé kà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ̀mí gbé fún o, ẹ sọ wípé kò mọ̀rọ̀ sọ, ẹ sọ pé ó mọ̀rọ̀ sọ, èyí tó bá wùn yín ni kẹ́ sọ. Ṣùgbọ́n eléyìí mo lérò wípé ó ti fi win heart ọ̀pọ̀ àwọn ènìyàn láti jẹ́ kẹ́ mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń sọ, bẹ́ẹ̀ ṣe ń bu lọ́tún, bẹ́ẹ̀ ṣe ń bu lósì, ìfẹ́ Yorùbá ó sì wà lọ́kàn olóyè Sunday Adéyẹmọ Igboho Òòṣà. Ohun tí ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ó yá o, ẹ jẹ́ ká tẹ̀síwájú. wọ́n ní ìtàkùn tó so kinní kan ló so légédé, ìtàkùn tó so àgbè ló so légédé. Wọ́n ní ọ̀rọ̀ tó bára wó ló ń bọ̀ wá bára wó, àbí báwo la Yorùbá ṣe sọ. Ẹ ti rí ohun tó ṣẹlẹ̀ ní Plateau, ní ìlú Jos ní Plateau. Ẹ wo bí wọ́n ṣe pa àwọn ènìyàn wọ̀nyí. Ẹ rí fọ́nrán ìyá yẹn tó trend, ó gbòmìjẹ lójú mi. Ẹ̀yin tí wá nílẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọkún ṣòkòtò lé lórí ètò ààbò báyìí. Ọba Rasheed Adéwòlú Ládọjà, wọ́n fi àtẹ̀jáde kan léde wípé ṣẹ́ rí ojúṣe gbogbo wa ní ọ̀rọ̀ ètò ààbò báyìí. A gbọ́dọ̀ dáadáa ìjọba nìkan. Àwa fúnra lára wa, a gbọ́dọ̀ ṣe kíni, àwa náà gbọ́dọ̀ gbára wa lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n fẹ́ sọra wọn di kan jọ́ngbọ́n. Àròkọ ní o ní nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau ní ìlú Jos fún àwa Yorùbá. Ànírógún, ànírí ìkọlù o nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ó ń bọ̀ àwọ̀ là ń dẹ́dẹ́. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ní àsìkò tó tọ́ láti tètè rí pé ọ̀rọ̀ ètò ààbò tiwa náà ó ṣe kí ni ó múnádóko. Olóyè Sunday Igboho ń jà fún ètò ààbò, àwọn èèyàn kan bu ẹnu àtẹ́ lù. Àwọn èèyàn kan wà ń bẹ̀ tí wọ́n jẹ́ ajìjàgbara. Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, mo pe ẹ̀yin náà sí àkíyèsí. Ẹ jọ̀ọ́ gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò, ẹ jọ̀ọ́ bá wa mú lókùnkúndùn. Ẹ̀yin tí Àmọ̀tẹ́kùn, ẹ̀yin gómìnà ní ilẹ̀ Kóòtù Òjìrè, ẹ̀yin gómìnà ní ilẹ̀ Yorùbá, ó dọwọ́ yín o. Please, let's try to do something to this matter before it get out of hand. Mi ní sọ ju bí mo ṣe ń sọ yìí lọ. A máa pè yín sí àkíyèsí láti lè jẹ́ kí àtúnṣe kó wáyé lórí ọ̀rọ̀ ètò ààbò. Àní rí ogun àti ẹ̀yìn já o. Ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau, what happened in Plateau? Mo fẹ́ jẹ́ kẹ́ wo àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn èèyàn sọ̀rọ̀, àwọn gbajúgbajà èèyàn láwùjọ celebrities, wọ́n jáde, wọ́n sọ̀rọ̀, wọ́n fi èròǹgbà wọn hàn. Ohun tó ṣẹlẹ̀ ní Plateau. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí rẹ̀, má gbàgbé láti like, comment, kẹ́dẹ̀ subscribe. Ọ̀rọ̀ tó ń lọ ni o, a lè gbójú ń bẹ̀. Ẹ jẹ́ ká lọ. Ṣe rí fẹ̀kàn tẹ́lẹ̀, mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, but nítorí pé wọ́n ní ìtàkùn tó so kinní kan ló so légédé,
ìtàkùn tó sọ àgbè ló ṣe légédé. Wọ́n ní ọ̀rọ̀ tó bára wó ló ń bọ̀ wá bára wó, àbí báwo làwọn Yorùbá ṣe sọ. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Kwara, mo rí i pé ọ̀rọ̀ òṣèlú làwọn èèyàn wá ń jà lé lórí. Ìbá jẹ́ pé gbogbo àwọn brọ́dà mi tó ń lo energy wọn láti support òṣèlú, láti support APC, PDP, tó ń lo energy wọn bí Yorùbáwùyí ṣe lo energy ẹ̀ yẹn. Tó bá yẹ pé gbogbo àwọn brọ́dà mi ni mo bá wí, àtọkùnrin àtobìnrin àtàgbà àtọmọdé àtobìnrin, tó bá jẹ́rú energy tó ń lò yìí, ẹ jẹ́ ká lò lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara. Nǹkan ò bá mà dáa, bọ̀ a nílò energy yìí lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara. Ẹnu oníkálùkù lóníkálùkù ń ṣiṣẹ́ fún, òdodo ọ̀rọ̀ ni mò ń sọ fún yìí. Everybody ẹnu wọn ni wọ́n ń ṣiṣẹ́ fún. Wọn ò sọ pé àwọn ṣiṣẹ́ fún olóṣèlú ní yẹ̀yẹ́. Ṣé olóṣèlú kan máa pè mí sí pé kí wá campaign, ṣé mi ní bíìlì ẹ̀ ni? Kò sẹ́ni tó ń ṣiṣẹ́ free, ẹnu náà ń ṣiṣẹ́ fún. Wọ́n dẹ̀ débi pé wọ́n dẹ̀ gba odidi community ní ìlú Kwara. Mi ì mọ báyẹn pé bẹ́ẹ̀ mi ìfẹ́ sí pé bọ́yẹn tó bá mọ community yẹn, mo post nǹkan tí Yorùbáwùyí sọ lórí ọmọ kan, ọmọ ẹni tí ó dìgbà tó bá gbà lú mọ́. Ó yà mí lẹ́nu pé nínú Kwara wọ́n dẹ̀ gba ìlú, gọ́fúnà dẹ̀ wà ń bẹ̀. Làwàgbà. Ẹ̀yin èèyàn wa, ẹ wá ń tẹ̀sán mọ́ ọ̀rọ̀ olóṣèlú, lágbájá sọ̀rọ̀, tàbádùn sọ̀rọ̀. Torí mo mọ̀ pé bí ṣe sọ yìí náà, a máa rí àwọn èèyàn tó sì máa wá kọ́mẹ̀ntì pé ààrẹ nǹkan tó sọ yìí ò dáa. Bọ̀ mo gbàládùra fún ẹ, tó bá pọ̀rọ̀ tí mo sọ yìí, tí mo sọ lórí ọ̀rọ̀ Kwara yìí kò kún ẹ, mo gbàládùra fún ẹ pé Ọlọ́run á jẹ́ kó kan ìdílé tiẹ̀ náà o. Ẹni tó níṣẹ́, ẹni tó ní business ńlú ẹ̀, ẹni tó níyàwó, tó lọ́kàn bẹ̀, wọ́n ti sọ gbogbo wọn dọ́lọ́ ọmọ aláìníyàá aláìlóbìí. Oníkálukú máa fọ́dà gbé ní. Ṣẹ́ni tí ò tọ́jú owó sí báǹkì láti fi gbalé, tọ́dẹ̀ léyòkú gbogbo ìlú yẹn, tọ́dẹ̀ lọ sí ìlú míì. Àwa dákẹ́ àfọwọ́lẹ́rán. Ọjọ́ kìíní àná Aláàfin sọ lórí kíní yìí. Àwọn èèyàn kan ní kí ló kọ́ Aláàfin, èmi kan sọ. Mo ṣẹ̀ṣẹ̀ wá ń rí sí, èmi ò ń parọ́ mọ́ra mi. Èmi kan sọ pé kí ló kan bàbá wa nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Ṣé ti wá rí pé ó ti kàn wá sí, ó ti kan ìwo. Tó bá wá kó òun Kwara, ẹjọ́ ibo ló tún súnmọ́? Ibo ló súnmọ́? Nílẹ̀ Yorùbá tó bá ti kó Kwara tó ń bọ̀ lọ́wọ́ ìsàlẹ̀. Ṣé ẹ rí pé wọ́n máa dó Òṣogbo, wọ́n máa dó Ògbómọ̀ṣọ́, wọ́n máa dé Fìdítì, wọ́n máa dáwẹ́, wọ́n máa dọ́yọ̀ díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, imú ẹlẹ́dẹ̀ ṣe kínní, àwa máa dé Ìbàdàn, àdẹ̀dákẹ́. But a ní bàbá Bọ́lá Ahmed Tinubu, let me tell you something. Èmi ò ṣolóṣèlú rẹpẹtẹ o, but ìwọ̀nba experience kékèké ta ní, kò sí nǹkan tí Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe ńgbà tó ti yan gọ́fúnà síbẹ̀. Kí ni exactly nǹkan tí gọ́fúnà ìlú yẹn ń ṣe? Tó wá pé mo ṣe live ni màá pẹ́ mi, ìfẹ́ ṣe live, mo fẹ́ ṣe 10 minutes ni. Kí ni gọ́fúnà ìlú yẹn kí ló ń ṣe lọ́wọ́ yìí? Gbogbo ẹ̀yin tẹ́ ń jà lórí ọ̀rọ̀ ó ṣaláàfin, ó ṣọ̀ọ̀ni, àtẹ̀mí náà including me, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká bọ́ energy yẹn, ẹ bọ́ kúrò ńbẹ̀, ẹ sọ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Kwara báyìí. Àwọn ẹbí tó wà ńbẹ̀, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹbí wọn máa wà nílùú òyìnbó. Wọ́n ti kó bùkátà gbèsè sí wọn lọ́rùn. Oṣù ló ti parí yìí, oníkálukú máa san mọ́gẹ́ẹ̀jì ẹ̀. Ẹni tó dẹ̀ rẹ́ǹtì ilé asanwó àpámẹ́ǹtì ẹ̀, ẹni tó ní kọ́ńdò asanwó mọ́gẹ́ẹ̀jì ẹ̀, oṣù ti parí. Ó pẹ́ jù kan bí eku on the 5, àfi tó bá máa tún fi bí 150,000 ṣe sàrà, which is bí ẹlòmíì ó lè jẹ́ 120 ní late fees wọn, ẹlòmíì ó lè jẹ́ 150 ní late fees wọn. Gbogbo yẹn lẹ́ṣẹ̀ máa wọ ẹlòmíì tó ń sáré, but tá a bá sọ̀rọ̀ ó máa dàbí ẹ̀ ń bá sọ̀rọ̀, ẹ̀yin àfa ẹjọ́ ẹ̀yin dá o. Ìlú Kwara nílùú mi, ẹ má gbé ti Kwara yàtọ̀. Gbogbo ẹ̀yin bàbá mi onígèlè, ẹ̀yin àfa gidi tẹ́ ẹ ní kùrákù lọ́wọ́, ẹ rí kùrákù sàsí Fúlàní o. Èmi ò kàn ń sọ̀rọ̀ anyhow o. Ẹlòmíì lè bọ́ bí kò bú mi, I don't care, me give a fuck about anybody. But tá a bá sòótọ́ ọ̀rọ̀ àní sọ. Ẹ̀sìn tí gbogbo wa gbé tá a gbé wáyé, ṣé ancestor wa ni Ànábì? Ṣé ancestor wa ni Jesus Christ? Mo kàn ń béèrè lọ́wọ́ yín ni o. Tó bá ń ta ní ancestor tèmi, fọ́tò bàbá mi ò ní máa pọ́n lé. Torí ìyá bàbá mi ló play ball, ló shoot, ni màmí dẹ̀ dúró bí referee, ó dẹ̀ mú para, ló ṣe sọ mí di mọ̀rúfù tẹ́ ń wò lẹ́nìí. Bàbá mi play ball yẹn straight, ìyá mi dẹ̀ ready láti káṣe, ó dẹ̀ káṣe, ó look funny ni. Ẹjọ́ tó lọ lọ èsì tí gbogbo wa gbà mọ́ rí yìí, àtẹ̀mí, èbémi náà lọ Mẹ́kà, ìjọba èmi ò ṣe lọ mọ́. Ẹ̀sìn tá a gbà mọ́ rí yìí nsìn, ẹ̀sìn tó mú wá fún wa,
tí gbogbo wa fi ń dákú ara wa à ń ṣe Yorùbá ọmọ Yorùbá kọ́ ni wá àwa dẹ̀ mọ ipa táwọn ọba kan nílẹ̀ Yorùbá mi ò ní dárúkọ tó kópa bí gbogbo ìlú Ìlọrin bó ṣe dúró. Mo sọ lánàá pẹ̀lú fúchẹ́sì mi mo ní Ìbàdàn lẹ́ni tó bá dá Ìbàdàn sí méjì ìdajì lọ́mọ Ọ̀yọ́. Ẹni tó bá fẹ́ challenge mi kó wà náà àwọn tó kọ̀ tán wà ńlẹ̀ gbogbo àwọn ibà gbogbo wọn olórúkọ ńlá ni gbogbo nǹkan tó jà tó fi di pé mo ní ẹ má da Ọ̀yọ́ mọ́ Ìbàdàn ẹ má da Ìbàdàn mọ́ Ọ̀yọ́ nǹkan kan náà ni wá àwọn kan láà ṣe nǹkan kan náà fine but níbo lẹ́yìn àfáà yìí wà. Ìbéèrè tí ó dìjà ni o ẹ lè jáde só gbogbo ẹ̀yà àfáà onígèlè yìí ẹ̀yin lè mọ́mù ẹ̀yin babaláwo tẹ́ wà nílùú Kwara ẹ rí nǹkan kan sọ láti bá gómìnà sọ̀rọ̀ so kò sí ẹni tó lè ní direct access láti lọ bá gómìnà wọ́n dẹ̀ pa odidi ìlú níṣojú gómìnà irú gómìnà yóò yẹ kán impeach ẹ̀ lójú ẹsẹ̀ ni kò lè ṣẹlẹ̀ nílùú ìláyé. Ó ká mi lára inú rẹ̀ ń bí mi àwùjọ irú mi ní agbára tí mo ní nǹkan tí mo lè bá Donald Trump sọ ibẹ̀ ni mo ti tún níbi kan ní ìlú yìí náà ní sẹ́lẹ̀ Haúsá wọ́n dẹ̀ lé àwọn èèyàn bíi almost 500 wọ́n lé wọn sínú kòtò mass burial wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sínú ṣùtù pàpàpàpàpàpà ẹni tó bá fẹ́ rí kó send message máa jù sí olúwẹ̀ ó wà ń bẹ̀. Wọ́n dẹ̀ set àwọn èèyàn sílẹ̀ more than 500 èèyàn àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà wọ́n dẹ̀ pa wọ́n wá sí pé àwọn obìnrin kan tó lè máa bá sùn ní ìlú Nàìjíríà. Ẹ wo nǹkan tó wá ń ṣe ní Kwara lẹ́ni àwa rẹ́nì kankan tó lè jáde with full chest pé ó dà ẹ jẹ́ ká kọ́tẹ̀ gbé tó bá pa èèyàn méjì ní ìlú tá a wà yìí gbogbo vicinity tí mo wà yìí ọlọ́pàá tó bá wà bí a tó 200. Tẹ́ bá ti ń rí SWAT lẹ máa rí ọlọ́pàá lẹ máa rí SPO lẹ máa rí special police officer lẹ máa rí àwọn city police lẹ máa rí àwọn tó ṣàyẹ̀wò àwọn tó wo bí ìbọn ṣe lọ ibi tó já sí ibi tó bọ́ sí ibo ló bọ́ sí wọ́n ń sanwó fún wọn ní gbogbo kínní ló wà Nàìjíríà but the Nigeria government refused to pay. How did you want it to work? A máa complain lórí àwọn ọlọ́pàá pé wọ́n ń gbẹ ẹ̀gúnjẹ ẹ̀ ń hó ọlọ́pàá lówó oṣù mẹ́ta. Àwọn mínísítì tó ń ṣiṣẹ́ fún wa tó lè máa lọ jagun ẹ ní fún olówó oṣù ẹni káwọn ọmọ alọ́mọ kọ́ lọ dàyà dìbọn gbóná ti ń ṣerú ẹ̀. Bàbá mi Bọ́lá Ahmed Tinubu ẹ make adjustment káwa tó jáde ẹ make adjustment káwa tó jáde láti sọ̀rọ̀ afẹ́kẹ́ wọlé number 2 ẹlẹ́ẹ̀kejì 4 afẹ́kẹ́ wọlé ẹ̀ bọ̀ bàbá ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà ẹ mọ̀ pé vote kan lẹ ti lose níbẹ̀ yẹn ṣé ń bá mi ten tẹ̀lé point mi ẹ̀ tẹ́ bá ní point inú ẹ̀ ẹ ti lose our point kọ́mẹ̀ because ibi tí wọ́n tọ́ parun yẹn ara ìbò yín wà ń bẹ̀ nílùú Kwara nílẹ̀ Yorùbá ẹ̀yin àfà ẹ stop gbogbo ẹ̀yin àfà àrí yín o kí máa dárúkọ yín kí list yín sìn ẹ bọ́tà ẹ ṣe show fún mi ẹ wò ó sìn àwọn kan lọ display wọ́n lọ síbi táwọn ọlọ́sùn ti ń ṣe kínní wọ́n lọ síbẹ̀ wọ́n lọ bá bẹ̀ jẹ́ àwọn tó jẹ́ ọlọ́sùn náà oníṣẹ̀ṣe àwọn náà wá gbégbá ajá wọ́n gbégbá Ògún wọ́n gbé lọ sínú chọ́ọ̀chì wọn àṣán lẹ́nu ni àwọn ò ṣe sọ̀rọ̀ ìbàdàn orí bájínọ́tù tó rí àdá gáà tó ń kọ mọ́nàmọ́ná ẹ̀ ṣe sọ̀rọ̀ wọ́n bẹ́ Ògún nínú chọ́ọ̀chì wọ́n ta gbogbo ẹ̀jẹ̀ sílẹ̀ ńbẹ̀ kí lẹ rí ṣe sí ẹ̀ rí nǹkan kan ṣe sí ẹ má disturb anybody mọ́ kóníkálukú ṣe ẹ̀sìn ẹ̀ kóníkálukú ṣe ẹ̀sìn ẹ̀ ẹ̀sìn tẹ́ ẹ̀ ṣe náà lẹ fi ń gba pátá lẹ fi ń gba ìyàwó lẹ fi ń gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ lórí ẹ̀sìn náà ni èmi ò ní sọ ju yẹn lọ o tó bá rí bákan náà ẹ bá mi ṣí ẹ̀ káwọn èèyàn gbọ́ tẹ́ ẹ bá dẹ̀ ṣe ẹ̀ hàn but nǹkan tẹ́mi mọ̀ ni pé a lè máa ba lọ báyìí o Ọlọ́run ní jẹ́ kí ìlú bàbá wa bàjẹ́ o ó ti ń bàjẹ́ bọ̀ o ìlú yìí ti ń bàjẹ́ bọ̀ o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.